Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Orúkọ mi ni Ọba Bari Abejide Olorunfemi Orishadahun, tí mo jẹ́ àwòrò olómòkè àgbọn ti ìlú Òmòkè Èkìtì, tí mo jẹ́ ọba àlà olórìṣà parapọ̀ gbogbo àgbáyé. Ìdojúkọ pọ̀ lóríṣiríṣi tí mo ti rí, nítorí pé ẹni tó bá ń ṣe ìṣẹ̀ṣe pẹ̀lú òtítọ́, pẹ̀lú inú kan, gbọ́dọ̀ rí ìdojúkọ. Àwọn ìdojúkọ tí mo dẹ̀ ní ni pé ìpèníjà pẹ̀lú ẹ̀mí òkùnkùn, nítorí pé àwa tá a bá ń ṣe kinní tí ó bá ti jẹ́ pé à ń gba ènìyàn là, ó di dandan ká máa rí ìdojúkọ àwọn ayé. Torí tí n bá ń ṣọdún, mo máa ń rí àwọn ìdojúkọ lọ́dún mẹ́ta tí mò ń ṣọdún, tó jẹ́ pé bí kí kí mọ́tò l'accident, bí kí èèyàn kú, àwọn oríṣiríṣi mo dẹ̀ ti máa ṣe ètùtù lóríṣiríṣi pé kírú àwọn kan bẹ́yẹn kó má ṣẹlẹ̀, nítorí pé a ti máa mọ̀ pé àwọn ìdojúkọ wà, nítorí pé àwọn kan wà nílùú ṣẹ̀mọ̀, ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé wọn ò fẹ́ kí ìṣẹ̀ṣe kó ṣe mọ́, tó dẹ̀ pé wọ́n fi ẹ̀sìn wọ́n fi bojú láti máa ṣe ìkà. Ẹ̀sìn yẹn kẹ̀dẹ̀ ní làwọn èèyàn believe pé ibẹ̀ lòtítọ́ wà, tó dẹ̀ jẹ́ pé ibẹ̀ gan ni ìbàjẹ́ wà. So àwa tá a dẹ̀ ń pẹ̀tù sí ìlú, tá a ń ṣe pé kí ìlú lè dára, láti lè dojúkọ àwọn ẹlẹ́mìí òkùnkùn yẹn, ó di dandan ká máa rí ìpèníjà. So àwọn ìpèníjà tá à ń rí nìwọ̀n yẹn, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wípé à ń borí, bó ṣe rí nìyẹn. Àwòrò àwọn ni ẹni tí ó tó ń bọ òrìṣà ìlú, ẹni tó máa ń nawọ́ sí òrìṣà ìlú tàbí ibi tí agbára ìlú bá wà. Àwọn yẹn ló máa wà ní ìṣáàjì, tó máa wà ní àbójútó ètò ìpẹ̀tùsílùú nípa ìlànà ìbílẹ̀. Bóyá ọba fẹ́ ṣe nǹkan ṣiṣẹ́ mọ̀, ọba ò lè fúnra rẹ̀ máa gbé tutù ìlú, ọba ò lè fúnra rẹ̀ lọ máa bọ òrìṣà ìlú. So ìdí nìyẹn tó fi máa ń yan àwòrò. Lẹ́yìn tó bá ti yan ọba, wọ́n á tún yan àwòrò tó máa bá ọba yẹn tu ìlú. So àwòrò dúró gẹ́gẹ́ bí àwọn tó máa ń tu ìlú, tó ń tu òrìṣà ìlú. Ṣé rí àwọn ènìyàn wa, ìmọ̀ wa ó kúrú, ìmọ̀ wa tó dẹ̀ kúrú yẹn ló mú ìjà ẹ̀sìn máa wáyé. Ìmọ̀ wa kúrú gan, a dẹ̀ gbúdọ̀ lọ wá ìmọ̀ kún ìmọ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ní ìmọ̀ mi kúrú ni mo fi sọ pé ní orúkọ bàbá àti ní orúkọ ọmọ àti ní orúkọ ẹ̀mí mímọ́. Ìmọ̀ wọn kúrú ni, ó yẹ kí wọ́n mọ̀ pé tá a bá sọ pé lórúkọ bàbá, Ọlọ́run Olódùmarè ni bàbá. Tá a bá sọ pé lórúkọ ọmọ, because nínú Bíbélì wọ́n ní Jésù ni ọmọ, pé láì rí Jésù ò lè rí Ọlọ́run. Gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn àbáláyé náà, láì rí àwọn òrìṣà wọ̀nyí, a lè bá Ọlọ́run Olódùmarè sọ̀rọ̀. Àwa kan la dẹ̀ máa bá àwọn òrìṣà yẹn sọ̀rọ̀, àwa ni ọmọ. Àwọn òrìṣà yẹn ni ẹ̀mí mímọ́, because àwa náà nígbàgbọ́ pé nǹkan tó dára ni àwọn òrìṣà yẹn la fi ń tẹ̀lé, la fi ń sìn, la fi gbẹ́kẹ̀lé, la fi gbà wípé òun la lè pè tí àdúrà á gbà, òun la lè rú ẹbọ fún tàdúrà máa gbà. Ó yẹ ká ti mọ̀ pé ẹ̀mí mímọ́ ni wọ́n jẹ́, Olódùmarè. So àwa tá a wà ní intermediary between God and gods, àwa ni ọmọ, which we are the custodian of tradition and culture. Àwa la wà custodian tá a wà tí àwọn nǹkan yẹn wà ní àkàtà wa, àwa lọ́mọ. Ìránṣẹ́ làwa jẹ́, ìránṣẹ́ òrìṣà làwa jẹ́. Òrìṣà jẹ́ ẹ̀mí tí à ń rán sí Olódùmarè. So bó ṣe rí nìyẹn, àìyé wọn ni. Ṣùgbọ́n ó dìṣòro torí pé wọn ò sí ń bẹ̀, ìwọ̀nba ilé ìtàn gbọ́ nìyẹn. Kó tó di pé mo pe lórúkọ bàbá, lórúkọ ọmọ, lórúkọ ẹ̀mí mímọ́, mo ti lo gbogbo ìlànà ìbílẹ̀, mo ti lo obì, mo ti lo orógbó, mo ti lo atare, mo ti lo oyin, mo ti lo ẹfun, mo ti lo osùn, mo ti lo gbogbo nǹkan tí à ń lò fún oyè jíjẹ, mo ti lò ṣáájú. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà a gbúdọ̀ fi bàbá, ọmọ, ẹ̀mí mímọ́, a gbúdọ̀ fi pẹ̀lú ẹ̀, nítorí pé kí ni àwọn tó jẹ́ pé ìjà ẹ̀sìn làwọn gbé lọ́kàn, òun ló fà á tó fi dàbẹ́ ni pé wọ́n di àárín yẹn mú. Ṣùgbọ́n èmi ò sí nínú ìjà ẹ̀sìn, nítorí pé kí ni kìrìsìtẹ́nì Ọlọ́run náà ń pè, mùsùlùmí Ọlọ́run náà ń pè, àwa ẹlẹ́sìn àbáláyé náà Ọlọ́run là ń pè. Torí àwa ẹlẹ́sìn àbáláyé, àwa ò ka òrìṣà tá à ń bọ àká sí Olódùmarè. Ká tó dọ́dọ̀ tá bá fẹ́ bọ òrìṣà wá sí àsọ pé ìbà Ọlọ́run, ìbà ènìyàn, ìbà Olódùmarè. Ó dá wá ìta fi ń júbà ènìyàn, ènìyàn yẹn ni ọmọ. Dìmọ́ ta fi lè tún máa júbà ènìyàn, ṣé ènìyàn yẹn jẹ́ ẹbọra ni tàbí ó jẹ́ òrìṣà?
so àìyé wọn ni ìmọ̀ wọn kúrú, àwọn gan ni ìmọ̀ wọn kúrú, tí ìmọ̀ wọn ò bá kúrú wọn ní máa sọ pé mo sọ pé lórúkọ ok ṣèbí àwọn ti ṣọ́ọ̀ṣì náà àwọn náà sọ pé Ọlọ́run Olódùmarè, àwa náà ń pe Olódùmarè, ṣé a fẹ́ sọ pé àwọn kìrìsìtẹ́nì tún ń sin abọ̀rẹ̀, wọ́n tún ń bọ òrìṣà ni láti máa pe Olódùmarè, nítorí pé àwa ní ìgbàgbọ́ pé Olódùmarè ni àwa ní ìgbàgbọ́ ní orúkọ Ọlọ́run. Kí ló fà á tí kìrìsìtẹ́nì náà ń pe Olódùmarè? A ṣe máa bú wọn wípé kí ló dé tí kìrìsìtẹ́nì pe Olódùmarè, ṣé wọ́n sọ pé orúkọ kan la gbọ́dọ̀ máa pe olúkálùkù ló mọ orúkọ tó lè pe ẹ̀mí tó bá ń bá a lò. Ìgbàgbọ́ èèyàn ló dẹ̀ mú yàn lára dá, so bó ṣe rí nìyẹn. Tí knowledge bá wà fún yín ẹ ti mọ̀ pé oògùn owó kankan kò sí, ṣùgbọ́n à ń fi ènìyàn ṣe ètùtù wọn yẹn. Ṣe rí àwọn ọ̀dọ́ àwọn kan ti ṣe ṣáájú ṣùgbọ́n kò sí nǹkan tí èèyàn ṣe tí ò ní lẹ́yìn. Tàbá ní kò sírú ẹ̀ ó wà dáadáa, ṣùgbọ́n ẹni tó ṣe òun fúnra rẹ̀ mọ̀ pé òun so àpò ìyà kọ́, ọjọ́ kan ń bọ̀ tó máa lọ ré àpò ìyà yẹn tá wá jẹ ìyà yẹn lójú páálí. Torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé ilé ayé yìí ni ìdájọ́ wà, ìdájọ́ kankan ò sí lọ́run. Torí ilé ayé yìí láyé wà, ayé yìí náà lọ́run wà, ayé yìí lẹ̀ṣẹ̀ wà, ayé yìí náà ni ìdájọ́ wà. Ṣùgbọ́n tí ẹ̀dá bá ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀rù máa bà láti lè hùwà tí ò dáa. Ṣùgbọ́n ẹni tó bá ti mọ̀ tó rò ó pé tí n bá kú ni òun máa gbàdájọ́, irú àwọn bẹ́ẹ̀ ló máa ń ṣe nǹkan tí à ń sọ yìí. Then lẹ́yìn ìgbà náà àìkòníṣẹ́ àwọn èèyàn wa, àìkòníṣẹ́ ló mú kéèyàn máa sọ pé òun sá eré àsápajúdé. Then ìwọ tó lọ ta páàtì èèyàn tí o ti gbàgbé pé ènìyàn bíi tiẹ̀ ni. Then ó wà nú mùsùlùmí, ó wà nú ẹ̀sìn àbáláyé, ó wà nú ẹ̀sìn kìrìsìtẹ́nì, kò síbi tí ò sí kanjú, sọ̀rọ̀ mi yé sìn. Ṣùgbọ́n àwọn tó ń ṣe jù tí à ń rí àwọn àáfàá, gbogbo àwọn tó sì ń mú láyé yìí jù ẹ rí i pé orúkọ tẹ bá máa gbọ́ Abdulrahman, Abdulsalau, Ganiyu, ẹ lè gbọ́ pé Ògúndèyí ọ̀ṣàn Ògúndèyí òòṣà ṣe báyìí, ẹ lè gbọ́ ọ́nú ẹ̀. Orúkọ mùsùlùmí lẹ máa gbọ́ ọ́nú gbogbo ẹ̀. Kí ló fà á ni wípé ìwádìí nǹkan adẹ̀ ń jẹ́ kó yé wọn wípé tó bá jẹ́ pé Ọlọ́run gangan ni wọ́n ń tẹ̀lé gẹ́gẹ́ bí àwa olóòṣà ṣe ní ìgbàgbọ́ lórí, àfi àṣẹ ti wá hàn pé òrìṣà là ń pè, là ń rántí Olódùmarè, a ṣẹ̀ṣẹ̀ máa ṣe propaganda ká máa sọ pé bóyá ṣọ́ọ̀ṣì bíbélì kan la máa gbé kárí dání tá a dẹ̀ máa yọ́lẹ̀ bá ṣe kà á ṣe yẹn. Kán lọ níṣẹ́, ṣe rí nígbà tó bá kọ́ ọmọ sílé kéwú tán jẹ́ kán kàwé tán dẹ̀ jẹ́ kán lọ kọ́ṣẹ́. Ṣé ọmọ tó lọ lé kéwú tí tó dẹ̀ fẹ́ lo mọ́tò tẹ́ ẹni kó máa ṣe àáfàá, ó gbúdọ̀ máa wádìí kí wádìí nǹkan tí ò sọnù ló máa wá káàkiri, ó gbúdọ̀ máa lé nǹkan tí ọwọ́ ẹ̀ ò tó, ó gbúdọ̀ máa wé lé láti fi gọ̀ǹgọ̀ fà á. Sọ̀rọ̀ mi yẹn sìn, ńgbà tẹ́ bá kó àwọn ọmọ tó yẹ kán lọ skul tó bá jáde skul àbí kán lọ kọ́ṣẹ́, wọn ò kọ́ṣẹ́, wọn làwọn ń kọ́ kéwú. Ṣé kéwú yẹn wá jẹ́ èdè bàbá wa? Ṣé kéwú yẹn jẹ́ èdè ìyá wa? Àbí kéwú yẹn jẹ́ àṣà ilẹ̀ wa? Gbogbo nǹkan wọ̀nyẹn ṣe rí nǹkan tí wọ́n lọ gbé wá látọ̀hún yẹn bó ṣe rí lọ́hùn náà ló ni wọ́n ṣe ń bì í. Òun là ń sọ fún wọn tí ó dàbẹ́ ni pé ó ń dí ìjà lẹ̀, ṣùgbọ́n àní kó ní kálukú mọ̀ ṣe tẹ̀, ṣùgbọ́n kán yéé fèèyàn ṣe ètùtù. Ìgbà tí ọba kan máa sọ kí n mọ̀ dárúkọ ọba torí agbúdọ̀ máa pọ́n orí adélé, ó ní àwọn kìrìsìtẹ́nì àwọn ẹlẹ́sìn àbáláyé àwọn ló ń pèèyàn ṣètùtù. Ẹlẹ́sìn àbáláyé mélòó náà tí ìrí tán kà pé ó fèèyàn ṣètùtù tí ì bá ṣe àwọn àáfàá. Nídìí eléyìí àìníṣẹ́, káwọn àáfàá àwọn yẹn tán bá ti ń lọ lé kéwú kán máa jẹ́ kán lọ kọ́ṣẹ́, kán níṣẹ́ ọwọ́ tó bá ti ń níṣẹ́ ọwọ́ wọn ò ní máa sọ pé ó di kán máa lọ mọ́jọ́ nǹkan ókè àwọn ló máa sọ pé ẹnìkan ń rúbọ àwọn ẹlẹ́bọ bẹ́ẹ̀ àwọn kẹ̀dẹ̀ ní ṣàṣàlà àfáà tẹ máa dé ọlé ẹ̀ tí ẹ̀ ní rí apẹ tó fi ń jó oògùn, kò sí àfáà tẹ máa délé ẹ̀ tí ẹ̀ ní rí apẹ tó fi ń jó oògùn. Èmi mo mọ iye àfáà tó ń wá sọ́dọ̀ mi bí tí n bá gbọ̀gùn bí ta ní ẹjọ́ ẹ̀ fún mi ní bá ṣe ẹran ajá díẹ̀ òkun fẹ́ sáré lónìí o, ẹjọ́ kí ló fẹ́ fi ṣe? Sọ̀rọ̀ mi yé ń sìn. So onídìí eléyìí àìkò níṣẹ́ wọn kọ́ lọ máa níṣẹ́ gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ kí gbogbo àfáà kan yé sọ, àwọn ọmọ kéékèèké wọ̀nyẹn kan jẹ́ kán níṣẹ́. Ayé ti da ayé ọ̀làjú, ayé àwọn bàbá yẹn ti kọjá, ayé ò tí ì lajú ńgbà yẹn, ńgbà tí àwọn bàbá yẹn jókòó ti awọ tán fa tírà tán fa tẹ̀síbà. Nídìí eléyìí àwọn ọ̀dọ́ ìsìn kan yé sọ pé kán lọ máa lọ lé kéwú, kán lọ kọ́ṣẹ́, kán níṣẹ́ lọ́wọ́, tó bá níṣẹ́ lọ́wọ́ kò sí ní ẹni tó bá ń retí owó oṣù kò lè máa sọ pé òun fẹ́ lọ máa gé orí olórí kó lọ máa ta ókè ẹ wo orí tán gé wọ́n á ta orí ní 50,000
wọ́n á ta ọwọ́ ní 50,000 àbí 100,000. ẹjọ́ ṣé tó bá níṣẹ́ lọ́wọ́ tó máa gba 100,000 lóṣù ṣé ó lè máa sọ pé orí 50,000 lòún máa lọ gé? kò ní máa wò pé ṣé orí yẹn pé òun tó owó oṣù tóun fẹ́ gbà ni. ṣùgbọ́n ńgbà tí ò níṣẹ́ tọ́ndẹ̀ ń wá á lọ máa wo ìwé tíra tí wọ́n ń wò á lọ máa wò ó tán máa sọ pé kán fá irun wèrè kán fá ọwọ́ olè kán fá ọwọ́ ẹni tó lásídẹ́ǹtì kán lọ wá ẹni tán lù pa kán lọ ṣe wọ́n á wá lọ mẹ́rin ẹlẹ́ni wọ́n á lù pa wọ́n máa ta pàtì ẹ̀. so nídìí eléyìí àìkò níṣẹ́ ni kí gbogbo àgbáyé kán máa gbọ́ nísìn àwọn àfà àwọn ọmọ kéékèèké àfà àwọn yẹn àti ẹ̀yin àgbà ẹ ti gbé tiyín dókè ẹ ti gbé dórí ẹ ti ní kọ́sítọ́mà ẹ ti láwọn tí wọ́n máa pè yín wá sílé tẹ́ ẹ máa wá fàáyà fún wọn. ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké kò sẹ́ni tó mọ̀ wọ́n débi pé wọ́n fẹ́ fàáyà. ẹ̀yin àgbà àfà ẹ̀yin ti ní kọ́sítọ́mà tó wà ń lo òyìnbó tẹ́ ń jòkó sórí awọ fún. ṣùgbọ́n àwọn kéékèèké wọ̀nyí kò wọ́n ní ẹnì kankan tí wọ́n ń jòkó fún. ẹ jẹ́ kí wọ́n níṣẹ́. èyí tó máa kọ́ kápẹ́ntà ẹ jẹ́ kó lọ kọ́ kápẹ́ntà. èyí tó máa kọ́ bíríkìlà ẹ jẹ́ kó lọ kọ́ bíríkìlà. èyí tó máa ṣe tíṣà ẹ jẹ́ kó lọ máa ṣe tíṣà. èyí tó máa ṣe bábà ẹ jẹ́ kó lọ máa ṣe bábà. ṣọ́rọ̀ mi yé sí àìmọye àfà tó níṣẹ́ náà. mo ní ọ̀rẹ́ àfà tó ń ta mọ́tò mo ní ọ̀rẹ́ àfà tó níṣẹ́ tó ń ṣe tíṣà tó dẹ̀ jẹ́ pé àfà ni tó tún ní skul. ṣùgbọ́n wáyé tó fi jẹ́ pé gbogbo ibi tí ẹ̀dẹ̀ sọ pé ẹ súnmọ́ Ọlọ́run tẹ́ ẹ sọ pé ẹ̀yin lẹ súnmọ́ Ọlọ́run jù ibẹ̀ gan náà ni gbogbo ẹ̀ pọ̀ sí jù. ẹ jẹ́ kó lọ níṣẹ́ bó ṣe rí nìyẹn sà. nípa ti àlà tẹ́ bá wò ẹ rí i pé Ọbàtálá funfun ni gbogbo ohun tó bá dẹ̀ ti jáde láti bí Ọbàtálá funfun ni. ṣùgbọ́n gẹ́gẹ́ bí akitiyan mi gẹ́gẹ́ bí ìṣe mi gẹ́gẹ́ bí òrìṣà tí mo gbé dání òun ni wọ́n fi wò pé mo yẹ ní ọba àlà olórìṣà Ọbàtálá fún gbogbo àgbáyé. èmi ni mo dúró gẹ́gẹ́ bí àfihàn òrìṣà ńlá tó yẹ pé funfun ni. so mo dẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ láti ilẹ̀ mi kó tó di pé mo joyè ọ̀hún náà mo ń ṣiṣẹ́ ẹ̀. ìgbà tí màá wọ gbódù gan nǹkan tí odù tó jáde fún mi náà nìyẹn òun mo fi wò pé ó dàbẹ́ ni pé àwọn òtítọ́ wà nídìí nǹkan tá a gbé dání torí pé gbogbo ibi tí n bá dé nǹkan tí mò ń bá pàdé nìyẹn. so àlà tí mo jẹ yẹn kábíyèsí Erúwádájì ọba Léṣù Ọbàtálá àrólé Ọbàtálá àgbáyé àwọn ló fi mí jẹ gẹ́gẹ́ bí ọba àlà olórìṣà. ọba àlà olórìṣà Èkìtì ni mo kọ́kọ́ jẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n ńgbà tí wọ́n rí akitiyan mi wọ́n wá wò pé no ó yẹ kí n lè control the whole universe náà wọ́n fi sọ pé kí n jẹ́ ọba àlà olórìṣà parapọ̀ fún gbogbo àgbáyé. ṣùgbọ́n ńgbà tó wá di pé a bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn ọba àlà ní state by state ibi tí mo jẹ́ ọba àlà àgbáyé yẹn ni mo ní láti jẹ́ ààrẹ fún gbogbo ọba àlà ibi tí ààrẹ ọba àlà ti jáde nìyẹn. ṣe rí pàtàkì àgbẹ̀ tẹ́ bá ṣàkíyèsí ẹ rí i pé ìyàn wà ń ta báyìí kí ló fà á torí pé wọn ò mọ pàtàkì àgbẹ̀ òun ni èèyàn fi wà ń ta. tó bá yẹ pé wọ́n mọ pàtàkì àgbẹ̀ tẹ́ bá wo ayé ìgbà Awólọ́wọ̀ ẹ rí i pé ní ayé ìgbà Awólọ́wọ̀ ó mọ pàtàkì àwọn àgbẹ̀ ó jẹ́ kí nǹkan kó rọrùn fún àgbẹ̀ nǹkan máa gbìn ó máa fún wọn nǹkan máa ti jẹ́ kí oko wọn kó dára ó tún máa fún wọn then lẹ́yìn ìgbà náà ó tún wá jẹ́ kí owó tí wọ́n máa ta nǹkan wọn kó tún gbé owó sókè sódà tí wọ́n á lè rí èrè nínú oko. ṣé rí àgbẹ̀ tí ò bá sí àgbẹ̀ ibi á ti pa ìlú tán. tẹ́ bá wo ìlú òyìnbó ẹ rí i pé nǹkan tó ń jẹ ìlú òyìnbó kò rich bíi powder bíi pọpọ́ọ̀fù bíi ṣinṣin bíi nǹkan kan náà ń jẹ lọ́hùn. gbẹ̀tẹ̀ àwa ẹ rí i pé iṣu àájẹṣu àwọn àgbìn ọ̀gẹ̀dẹ̀ àmú èlùbọ́ jáde nínú ọ̀gẹ̀dẹ̀ yẹn náà a tún mú dòdò jáde nínú ọ̀gẹ̀dẹ̀ yẹn náà a tún máa mú oríṣiríṣi nǹkan jáde nínú ọ̀gẹ̀dẹ̀ lẹ́yìn ìgbà náà a tún gbin ẹ̀gẹ́ nínú ẹ̀gẹ́ a mú gàrí jáde nínú ẹ̀gẹ́ a mú starch jáde nínú ẹ̀gẹ́ a mú láfún jáde lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ni nínú iṣu a tún máa mú èlùbọ́ jáde nínú iṣu oríṣiríṣi la lè fi nǹkan oko ṣe. so àgbẹ̀ pàtàkì àgbẹ̀ ó ní kìmí ṣùgbọ́n ìjọba wa wọn ò mọ pàtàkì àgbẹ̀ torí pé wọ́n ka àgbẹ̀ sí aláìmọ̀kànmọ̀kàn wọn ò dẹ̀ mọ̀ pé àgbẹ̀ ló mú kí ilé ayé kó lè ró kó lè dúró ká lè ní kìmí lórí tí ò bá ti so oúnjẹ nínú ikú ló kàn. so oúnjẹ ṣe pàtàkì lára àwa ọmọ ènìyàn èrè oko òun ló lè mú nǹkan dára. tẹ́ bá wo nǹkan tá à ń jẹ lẹ́kọ̀ọ́ ń bí ń bà yìí sìn ẹ rí i pé gbogbo nǹkan tó lè ṣe ara lóore ó ti máa ń kú òun bẹ̀ kí ló fà á kò sí oko nítòsí ń bí báyìí
ibi tó kó dẹ̀ wà kó tó lè wọ Èkó lè tó bí ọjọ́ 5 àbí ọjọ́ 6 gbogbo nǹkan tó dá lára ẹ̀ á ti rọ á ti kó ń bẹ̀. So ẹ bá wo Èkó ń bì àwọn èèyàn wa wọn 60 years á ti máa kú wọn ti lẹ obituary 50 something years wọn á ti kú wọn ti lẹ obituary. Kí ló fà á? Ohun tá à ń jẹ kò ń ṣe nǹkan tó rí ìṣìmọ́ tó jẹ́ nǹkan oko gidi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìgbà tí àwọn baba ńlá wa tí wọ́n ń dáko tí nǹkan oko tí ó ń jáde tí wọ́n dẹ̀ ń jẹ lásìkò tó jẹ́ pé fresh nǹkan náà jẹ́ rí pé wọ́n wọ 100 wọ́n wọ 120 wọ́n wọ 150. So pàtàkì àgbẹ̀ nílẹ̀ wa ó tóbi gan. Kọ́lọ́n kó jẹ́ kí nǹkan wa kó padà dàbí tàtijọ́. Ṣé rí yahoo? Kò sí nǹkan tó ń jẹ́ yahoo. Àwọn èèyàn ló kàn fún yahoo lórúkọ. Tábà wa sọ pé yahoo gbogbo àgbáyé yìí ni yahoo. Èmi gan tí mo jókòó yìí tí n bá máa sọ màá ní èmi náà yahoo. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ta ni ò kì í browse lórí fóònù ẹ̀. The more you are browsing, the more tó fi ń bá èèyàn ẹ sọ̀rọ̀, bóyá tíṣà ẹ kọ́sítọ́mà ẹ, bóyá ẹni tó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀, bóyá ẹni tó ṣiṣẹ́ fún tí ò tí fún ẹ lówó tó ń bá chat. Yahoo la máa pè, ṣùgbọ́n àwọn ló kàn pé náà fún ní yahoo. Ẹni tó ń ṣe yahoo tó ń browse tó ń báyàn sọ̀rọ̀, ìyẹn ò ní kó mọ̀ níṣẹ́ lọ́wọ́. Ìyẹn ò ní kó mọ̀ níṣẹ́. Dẹ̀ẹ́ta bá dẹ̀ ní ká sọ, àwa gan-an àwọn òyìnbó tí wọ́n ń gbowó lọ́wọ́ wọn, òyìnbó ò sanwó mọ́. Kò sí tó ń jẹ́ yahoo. Gbogbo àwọn tó pera wọn yahoo sí oògùn owó ni wọ́n ń ṣe káàkiri. Kò sí yahoo, kò sí òyìnbó, àṣírí ti tú. Òyìnbó ti já. Òyìnbó ti mọ̀ pé wọ́n ń gbá àwọn ni. So kò sẹ́ni tó ń rí yahoo ṣe mọ́ bí kò bá ṣe pé kán lọ ṣògùn owó, kán fi àwọn ọmọbìnrin wọ̀nyí kán máa fi kán lọ ṣe nǹkan. Àwọn torí àwọn nǹkan wọ̀nyẹn wà tó dẹ̀ dájú ó wà. Àwọn ọmọbìnrin wa ká dẹ̀ kìlọ̀ fún wọn náà. Àwọn ọmọbìnrin wa torí pé àwọn gan fúnra wọn ló ń tara wọn lọ́pọ̀, àwọn ló ń fira wọn ṣòwò because tán bá wọ ẹ wá tó ò bá gbà fún wọn ó níṣòro kan wá wọ ẹ lábẹ́ bàbá àti ìyá ẹ. Ṣùgbọ́n àìmọye ẹni tó ń sọnù lójoojúmọ́ láwọn ọmọbìnrin wọ̀nyí tó bí wọn ò mọ̀, tó bí wọn rò pé wọ́n wà ní school àbí wọ́n wà nídàálẹ̀ tàbí ó ní wọ́n ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ wọ́n ti lò wọ́n. Ẹlòmíì dẹ̀ ń rìn àìmọye òkú tó ń rìn láàrin alààyè tó jẹ́ pé òfo lásán ló ń gbé kiri, kò lè bímọ mọ́. Òfútù fẹ́ tẹ̀ kò síṣẹ́ tó lè ṣe mọ́ tó lè lówó torí gbogbo àsìkí ẹ̀ wọ́n ti gbà á. Àwọn òbí, àwa òbí, àwọn ọmọbìnrin wa ẹ jẹ́ ká jẹ́ káwọn náà níṣẹ́. Ẹ jẹ́ ká jẹ́ oníṣẹ́. Hairdresser wà ń ta, ẹ jẹ́ kó lọ máa ṣe hairdresser. At least bẹ́ẹ̀ bá fún ọmọ yín ní bó jẹ́ 200,000 pé ó yá bẹ̀rẹ̀ bá fi ṣòwò, bó jẹ́ kúlíkúlí lásán ló lọ ń kó ilẹ̀ Haúsá tó bá ń tà tí wọ́n mọ̀ pé kúlíkúlí lélẹ̀ àwọn tó máa kó lọ́dọ̀ ẹ̀ wọ́n á tún pọ̀ from there tá bá máa ká tó rí oṣù 5 sí 6 ẹ̀rí pé ó ti máa fi mọ́tò lóòdù kúlíkúlí. Tó bá jẹ́ àlùbọ́sà ló fẹ́ máa tà ẹ fún lówó kó lọ máa fi ṣòwò, kò jẹ́ dandan kéèyàn kọ́ṣẹ́ lóbìnrin, kò jẹ́ dandan. Ṣùgbọ́n kó tó di pé ó lọ lé ọkọ ẹ jẹ́ kó ní nǹkan tó máa ṣe. Wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ ní ro rẹ̀ ń sọ. Ẹ jẹ́ kó ní nǹkan tó máa ṣe, tó bá ti ní nǹkan tó ń ṣe dìgbà tó bá máa lọ́kọ, tó bá wá lọ́kọ àti mọ̀ pé bùkátà ẹ̀ ó dorí ọkọ. Ọkọ ló wá mọ bóun ṣe fẹ́ ṣe, bóyá kó tún wáṣẹ́ fún ìyàwó àbí kó tún dá lóko òwò. Ṣùgbọ́n kó tó di pé ó lọ́kọ, àwa òbí ẹ jẹ́ ká jẹ́ kí ọmọ wa kó ní nǹkan tó máa ṣe, ká dẹ̀ máa mọ́nítọ̀ ọmọ wa lọ́sàn-án lóru lóòrèkóòrè. Ẹ má dẹ̀ já máa sọ pé ọmọ wa wọṣọ kan pé ó fáìn aṣọ yẹn ló ń tà síta. Ọmọ wa wọṣọ ń sìn ó yọ̀ dílẹ̀, ọmọ wa wọṣọ ó yọ ọyàn lẹ̀, inú wa ń dùn á lọ ọmọ wa mọ̀ rẹ wà. Ṣé ẹ ti mọ̀ pé ẹ ti jẹ́ káwọn ọmọ yahoo kó lọ fi ṣoògùn owó ni? So nídìí eléyìí ẹ jẹ́ ká tún nǹkan wa ṣe, ká fúnra wa pa nǹkan wa mọ́. Wọ́n dẹ̀ ní nǹkan tá a bá ti pamọ́ ló níyì. So ẹ̀yin tẹ́ ń ṣe yahoo náà ẹ lọ wáṣẹ́ ṣe. Tẹ́ bá ti ní kẹ́ mọ̀ ṣe yahoo tó bá jẹ́ yahoo náà lẹ́lẹ́fẹ́ ṣe, ṣùgbọ́n ẹ níṣẹ́ lọ́wọ́. Tí yahoo bá tí òyìnbó bá sọ fún yín ẹ tún wá alternative meal pé ẹ fẹ́ make owó, from there ìbẹ̀lẹ̀ ti máa wá babaláwo lọ tó máa bá yín ṣoògùn owó. Ẹ máa yọ pátá onípátá, tẹ́ máa mú nǹkan oṣù ọmọge yín. So nídìí eléyìí ẹ jẹ́ gbogbo wa jẹ́ ká lọ níṣẹ́. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí mò ń sọ fún yín, olóòṣà ni mí and I'm a security man. Security ni mò ń ṣe, mo níṣẹ́ kí n tó di security. Iṣẹ́ tí mò ń ṣe from níbẹ̀rẹ̀ ayé mi, ká yàwòrán, ká gbẹ́ ère, ká ṣe nǹkan iṣẹ́ tí mo kọ́ gangan láti àárọ̀ ayé mi nìyẹn after my secondary school. Bẹ́ẹ̀ mo wò pé kò lè yó mi, mo dẹ̀ rí pé mo lákìkanjú, mo dẹ̀ rí pé mo strong láti ṣe, mo divert sí security, mo lọ ṣe training, mo dẹ̀ lọ register. Mo dẹ̀ ṣe security ó dẹ̀ pay mi. At least iṣẹ́ téèyàn bá ti yẹ téèyàn máa ti ní 50 workers tó ní 60 workers ṣé kò mọ̀ pé bó tẹ̀ yẹwọ́ 1,000 pé lórí ẹnì kọ̀ọ̀kan ṣé kó papọ̀ lóṣù ṣé kò mọye tó jẹ́.
ẹ jẹ́ ká lọ wáṣẹ́ fúnra wa self employment ó dáa ju pé bó lè sáàfù èèyàn sáàfù ara ẹ. sọ̀rọ̀ mi yé sìn and ìwọ tó bá fẹ́ lo life ẹ kó o gbádùn it's either you serve or you produce. so tó bá lè sáàfù èèyàn wàá gbowó, tó bá lè sáàfù èèyàn sáàfù ara ẹ kó o wá nǹkan kan tó bá máa ṣe tó máa dowó. so onídìí ilé àdúrà wa gbà bó ṣe rí nìyẹn bàbá mi. àmọ̀ràn mi fún wa ni wípé èkíní ká lọ nífẹ̀ẹ́ ara wa. ìfẹ́ ó ṣe pàtàkì torí ibi tí ìfẹ́ ò bá ti sí ibẹ̀ ò lè dára, ibẹ̀ ò lè tòrò. ká kọ́kọ́ lọ nífẹ̀ẹ́ ara wa. lẹ́yìn ìgbà náà ká tún wá pawọ́ pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan. ká fi mọ̀ ṣọ̀kan then káyé sọ wípé ìwọ jù mí ìwọ ò jù mí èmi jù ẹ́, ká yọ yẹn kúrò ní ọ̀rọ̀ wa. ẹ jẹ́ ká yọ kúrò ní ọ̀rọ̀ wa. tí a bá lè tó bí àwọn ẹ̀sìn yòókù tó àwọn tó mú ẹ̀sìn àjèjì wá, tá a bá lè tó ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ wọ́n bá mọ̀ pé a pọ̀ jù wọ́n lọ. ṣùgbọ́n tìtorí pé kò sífẹ̀ẹ́ oníkálukú pín yẹ́lẹyẹ̀lẹ. tá a bá wo platform olórìṣà ló pọ̀ jù láyé yìí. platform olórìṣà àwọn ló pọ̀ jù. tẹ́ bá wo local government kan ẹ máa rí platform tá a lọ bí 20 oníkálukú máa fẹ́ dá platform ńlẹ̀. nínú platform ibẹ̀ wọ́n máa ju fira wọn joyè, wọ́n á jọba lórí platform, wọ́n á joyè nínú platform. so kò wá níyì mọ́, kò níyì mọ́. ṣùgbọ́n tó bá jẹ́ pé aparapọ̀ tá a ṣera wa ní oṣooṣù ọwọ̀, tó bá jẹ́ pé Ilé Ifẹ̀ la máa gbà wípé Ilé Ifẹ̀ lórí ìrun wa pé gbogbo ibẹ̀ láti máa pàdé, ẹ jẹ́ kí gbogbo wa ká máa mọ̀ pé Ilé Ifẹ̀ ni ká gbà lọ́gàá. àwọn tó jẹ́ adarí ń bẹ̀ ẹ jẹ́ ká gbà wọ́n pé àwọn ladarí wa. ẹ jẹ́ kó níṣẹ̀ṣe tiẹ̀ ní adarí kan. bóyá àwa Ọlọ́ṣun ká para wa pọ̀ kọ́lọ́ṣun ní olórí kan. Oníyemọja ká para wa pọ̀ kóníyemọja ní olórí kan. Oníṣàngó ká para wa pọ̀ kó ní olórí kan. then Ọlọ́bàtálá kó para wa pọ̀ kó jẹ́ olórí kan. then Onífá kó para wa pọ̀ kó jẹ́ olórí kan ní olórí kan. ṣé tí tábà wá ní olórí kọ̀ọ̀kan wọ̀nyẹn àwọn èèyàn á jẹ́ board of directors fún gbogbo olórìṣà. lẹ́yìn ìgbà náà àwa ní ẹnìkan ṣoṣo tó máa jẹ́ olórí tájẹ́ kù kárí bíi chairman àbí president fún gbogbo àwọn tá a bá yàn lólórí. lẹ́yìn ìgbà náà ìyẹn ò ní kí olóyè kọ̀ọ̀kan kó mọ̀ sí ní state kọ̀ọ̀kan pé ìwọ jẹ́ adarí state máa jẹ́ àbọ̀ fún olórí eléyìí, ìwọ tó wà state máa jẹ́ àbọ̀ fún olórí eléyìí, ìwọ tó wà state máa jẹ́ àbọ̀ fún eléyìí. ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ tẹríba fẹ́nìkan. ẹ ti bí Ògbóni wò, Ògbóni ti ní fashion, olú ayé pọ̀ rẹpẹtẹ. kẹ́rọ̀ mi yé sìn. ẹ ti bí Oòduà People's Congress gan wò tó yẹ pé ara ìṣẹ̀ṣe náà ni Oòduà People's Congress wà. ẹ wo fashion rẹpẹtẹ. báwo ni Yorùbá ṣe fẹ́ ní ìlọsíwájú ńgbà tẹnu wa ò bá kò, tá a tọ̀ sójú kan kí ìtọ̀ wa kó bàa lè hó. so ibi tí àmọ̀ràn mi fún wa ni pé ẹ jẹ́ ká lọ ní olórí kọ̀ọ̀kan fún ẹ̀sìn kọ̀ọ̀kan, torí pé àwa akọ̀para wa pọ̀ ni. olóòṣà àtàbákóra wa jọ, ẹ̀rọ Ọlọ́ṣun ń bẹ̀, ẹ̀rọ Oníṣàngó ń bẹ̀, ẹ̀rọ Ọlọ́yàlá ń bẹ̀, ẹ̀rí gbogbo akọ̀kóra wa pọ̀. ṣùgbọ́n kò sólórí kọ̀ọ̀kan fúnbi kọ̀ọ̀kan. oníkálukú ló lórí nínú yàrá ẹ̀. oníkálukú ló lórí nínú yàrá ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wà tí ò lójúbọ tó dẹ̀ pé rẹ̀ lólóòṣà. ṣùgbọ́n irú àwọn yẹn wọ́n máa ní platform tó máa ní ọmọ ẹgbẹ́ rẹpẹtẹ tó máa sọ pé wọ́n fẹ́ ṣèpàdé ojúkorojú, wọ́n á máa dáwó, wọ́n á máa ṣe oríṣiríṣi, wọ́n máa dá nǹkó tí òun ọ̀dẹ̀ lójúbọ. àwọn yẹn ló máa ń wà lórí TikTok tó yẹ pé ojoojúmọ́ lẹ máa rí wọn lórí TikTok tó máa ṣe program. wọn ò lójúbọ. ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú onílùú tó ń ṣòòṣà ńbẹ̀ tó jẹ́ pé wọn kò lè lọ ìlú ẹ̀ lọ sọ pé òun olóòṣà nítorí pé irọ́ ló fi òòṣà ẹ̀ ṣe ní ìlú ibi tó wà. so onídìí eléyìí ẹ jẹ́ kí ìwọ tó bá máa ṣòòṣà wà lábẹ́ ẹni tó ní ojúbọ tó jó lóòṣà kó o parapọ̀ mọ́. má máa sọ pé torí pé ìdílé òòṣà mo ti jáde èmi náà wọ́n á lọ mọ̀ sí gidi, wọ́n á lọ kó ṣe yàrá kan, wọ́n wá bẹ̀rẹ̀ sísọ, wọ́n máa fún lóbì, wọ́n máa sọ pé àwọn olóòṣà. àdúrà ò lè gbà. ẹ jẹ́ ká ṣe kó dára. ẹ jẹ́ ká ṣe kó dára, ká ṣe kó dára. tẹ́ bá wo mọ́ṣáláṣí sìn, wọ́n ti mọ̀ pé bóyá nílùú kan bóyá mọ́ṣáláṣí méjì ló wà ńbẹ̀, gbogbo wọn á lọ kírun ńbẹ̀. ṣọ́ọ̀ṣì ni wọ́n mọ̀ pé ṣọ́ọ̀ṣì lélẹ̀, gbogbo wọn wá lọ kírun ńbẹ̀. CAC ò ní dàpọ̀ mọ́ sẹ̀lẹ̀ ò ní dàpọ̀ mọ́ Anglican ò ní dàpọ̀ mọ́ kérúbù. gbogbo wọn wọ́n differentiate ara wọn, wọ́n dẹ̀ lórí dẹ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n wá para wọn pọ̀, wọ́n jẹ́ can.
so why tí gbogbo wa ṣàfẹ́ ṣe olórí gbogbo wa ẹ bá gbélé lè ṣe àlóhùn àgbáyé ẹ bá rí lè ohun àgbáyé ẹ bá rí lè àlóhùn àgbáyé tàbá dẹ̀ máa lọ bí òòṣà ẹ rí gbogbo wọn akólẹ̀kẹ̀ sọ́rùn wọn ò mọ̀ nípa òòṣà. ṣùgbọ́n àṣìṣe èèyàn ni ọ̀pọ̀lọpọ̀ tó wà lórí TikTok tó hàn lójúbọ àṣìṣe làwọn máa wá láti fi blog láti pé káwọn ṣáà máa fi méèkì owó wọn kàn máa méèkì owó lórí bẹ́ẹ̀ níbo lórí irun wọn níbo lórí irun wọn níbo ni ibùdó wọn níbo ni ibùsọ̀ wọn níbo lójúbọ wọn kò sí.